Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá titun. Òní ọjọ́rú ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 2025. Àkòrí ìgbé ayé ẹ̀dá titun. Ìwé orin 2-8 gbàtà bólúwarìn. Ẹ̀kọ́ àkọ́sórí. Nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀, kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́, nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa ni àwa í ṣe. Ìwé Éfésù 4:25. Bíbélì kíkà. Ìwé Éfésù 4:17-22. Ǹjẹ́ èyí ni mò ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí ń rìn nínú ìrònú asán wọn, òye àwọn ẹni tí ó ṣókùnkùn, àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ tí ń bẹ nínú wọn, nítorí líle ọkàn wọn, àwọn ẹni tí ọkàn wọn lérè kọjá, tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra sí ṣíṣe ìwà èérí gbogbo. Ṣùgbọ́n a kò fi Kristi kọ́ yín bẹ́ẹ̀, bí ó bá ṣe pé nítòótọ́ lé ẹ ti gbóhùn rẹ̀, tí àìsí kọ́ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ tí ń bẹ nínú Jésù, pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kó bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀, èyí tí ó di ìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn, kí ẹ sì di tuntun ní ẹ̀mí inú yín, kí ẹ sì gbé ọkùnrin tuntun nì wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́. Nítorí náà ẹ fi èké ṣíṣe sílẹ̀, kí olúkúlùkù yín kí ó máa bá ọmọnìkejì rẹ̀ sọ òtítọ́, nítorí ẹ̀yà ara ọmọnìkejì wa lé àwa ń ṣe. Ẹ bínú, ẹ má sì ṣe ṣẹ̀, ẹ má jẹ́ kí oòrùn wọ̀ bá ìbínú yín, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe fi ààyè fún èṣù. Kí ẹni tí ń jalè má ṣe jalè mọ́, ṣùgbọ́n kí ó kú máa ṣe làálàá, kí ó máa fi ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ohun tí ó dára, kí òun kí ó lè ní láti pín fún ẹni tí ó ṣe aláìní. Ẹ má ṣe jẹ́ kí ọ̀rọ̀ ìdìbàjẹ́ kan ti ẹnu yín jáde, ṣùgbọ́n irú èyí tí ó dára fún ẹ̀kọ́, kí ó lè máa fi oore ọ̀fẹ́ fún àwọn tí ń gbọ́. Ẹ má sì ṣe mú ẹ̀mí mímọ́ Ọlọ́run bínú, ẹni tí a fi ṣe èdìdì yín dé ọjọ́ ìdájọ́. Gbogbo ìwà ìkorò àti ìbínú àti ìrunú àti ariwo àti ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrankàn. Ẹ máa ṣoore fún ọmọnìkejì yín, ẹ ní ìyọ́nú, ẹ máa dáríjì ara yín gẹ́gẹ́ bí Ọlọ́run nínú Kristi ti ń dáríjì yín. Ẹ̀kọ́. Pọ́ọ̀lù àpọ́stélì kìlọ̀ fún àwọn ará Éfésù pẹ̀lú àṣẹ Jésù Olúwa pé kí wọ́n má ṣe máa gbé gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí kì ó yípadà, tí èrò inú wọn jẹ́ asán, tí ọkàn wọn sì kún fún ẹ̀rù àwọn ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara. Àwọn aláìwà bí Ọlọ́run kọ oore ọ̀fẹ́ ìgbàlà, fẹ́ràn òkùnkùn ju ìmọ́lẹ̀ lọ, wọ́n sì kórìíra ìwà mímọ́ tí ó ṣe àfihàn ìgbé ayé mímọ́, òdodo, òtítọ́ àti oore Ọlọ́run. Ẹ̀dá tuntun jẹ́ ọkùnrin tuntun tí a ṣẹ̀dá nípasẹ̀ agbára Ọlọ́run nípasẹ̀ àtúnṣe oore ọ̀fẹ́, ṣíṣe ìgbésí ayé òdodo àti ìwà mímọ́. Gẹ́gẹ́ bí ènìyàn tuntun, a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo èké. Bí a bá sì bá ohun tí kò tọ́ wí, kí a ṣe bẹ́ẹ̀ láìsí ẹ̀ṣẹ̀. Gbogbo ọ̀rọ̀ ẹ̀tàn àti ìbàjẹ́ àti gbogbo ìfẹ́kúfẹ̀ẹ́, kíkorò, ìbínú, ariwo àti àrankàn mú ẹ̀mí mímọ́ bínú. Má ṣe mú ẹ̀mí mímọ́ bínú àti ìbùkún Ọlọ́run láti fà sẹ́yìn níwájú oore ọ̀fẹ́ rẹ̀. Ẹ̀kọ́ àmúrelé. Nítorí náà èyí ni mò ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa, kí ẹ̀yin kí ó má ṣe rìn láti ìsinsìnyí lọ gẹ́gẹ́ bí àwọn kèfèrí mìíràn tí ń rìn nínú asán ti inú wọn. Àdúrà. Olúwa, fún mi ní oore ọ̀fẹ́ láti gbé ìgbé ayé mi gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.